ẹ̀yin tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ awuyewuye èyí tó ń lọ káàkiri orí ayélujára lórí ọ̀rọ̀ actor Akin Olaiya àti ìyàwó tó fẹ́ ní ọdún tó kọjá lọ tí ò tí ì pé ọdún kan báyìí tí àwọn méjèèjì tó sì ti túká. Ẹ mọ́ gbàgbé wípé Akin Olaiya ó ti fẹ́ ìyàwó kan tẹ́lẹ̀ tó sì ní ọmọ mẹ́ta fún ẹ̀yin tèmi kó tó di wípé ó fẹ́ ìyàwó tó fẹ́ yìí, bó tilẹ̀ jẹ́ wípé nígbà tó fẹ́ ìyàwó yìí ní ọdún tó lọ ìyàwó rẹ̀ jáde ó jẹ́ ká mọ irú ẹni tí Akin Olaiya èyí tó jẹ́. Ó ní kì í ṣe èèyàn dáadáa rárá. Ó ní nígbà tó bẹ̀rẹ̀ sí ní ṣa ògùn lé òun lórí àti àwọn ọmọ òun ló di wípé òun pariwo rẹ̀ síta ẹ̀yin tèmi. Nígbà tí Akin Olaiya tó gbé ìyàwó rẹ̀ tuntun èyí tó fẹ́ jáde ní ọdún tó lọ, àwọn èèyàn rí ojú ìyàwó ọ̀hún lọ́jọ́ ìgbéyàwó bó ṣe rí, bó ṣe fa ojú ro tó dàbí ẹni tí wọ́n ti lò ní ìlú bàrà kó tó di wípé wọ́n fi túláàsì wọ́n fà á jáde, àbí bí ẹni wípé wọ́n fi túláàsì fún Akin Olaiya ní ọmọbìnrin náà fẹ́ ni. Ẹ̀yin tèmi oríṣiríṣi ni àwọn èèyàn gbé káàkiri nígbà náà lọ́hùn, torí ojú tí wọ́n rí bí wọ́n ṣe rí ìyàwó yìí wọn ò rí bí ẹni tí inú rẹ̀ dùn láti fẹ́ Akin Olaiya rárá. Ẹ̀yin tèmi ṣe ni àwọn èèyàn lẹ́yìn ìgbéyàwó yìí ni wọ́n ń lérò wípé ó ti yẹ kí àwọn ó gbọ́ pé ìyàwó Akin Olaiya ó ti bímọ, láì mọ̀ wípé àwọn méjèèjì lẹ́yìn oṣù mẹ́ta èyí tí wọ́n ṣe ìgbéyàwó ó ní ìgbéyàwó yìí ti túká o, tí wọn ò ti sí lọ́dọ̀ ara wọn mọ́ kó tó wá di wípé ọ̀rọ̀ yìí ó jáde síta sí gbogbo ayé. Ẹ̀yin tèmi Akin Olaiya fúnra rẹ̀ òun ló gbé àtẹ̀jáde síta tó jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ìyàwó òun tóun fẹ́ ní ọdún tó kọjá lọ àwọn ò sí ní papọ̀ mọ́, ó ti kó ẹrù rẹ̀ ó ti kúrò nílé. Eléyìí ló jẹ́ káwọn èèyàn máa béèrè wípé kí ló dé, kí ló ṣẹlẹ̀, ṣé ìyàwó gan-an lè ṣàdédé kẹ́rù kúrò ní ilé ọkọ rẹ̀ láì ṣe wípé nǹkan kan ṣẹlẹ̀? Àjẹ́ wípé nǹkan kan ti ṣẹlẹ̀ tó ju ẹ̀mí arábìnrin náà lọ, òun ló fà á tó fi kó ẹrù rẹ̀ kúrò ní ilé Akin Olaiya. Nínú àtẹ̀jáde èyí tí Akin Olaiya gbé jáde, bó tilẹ̀ jẹ́ wípé kò sọ nǹkan pàtó, n tó kàn jẹ́ ká mọ̀ ni wípé àwọn jọ ní òde kan tó yẹ kí àwọn jọ lọ, tí àwọn sì ti jọ sọ láàrin ara àwọn báwọn ó ṣe lọ síbẹ̀. Ó ní ṣàdédé ó ní ìyàwó òun tó yí ọkàn rẹ̀ padà wípé òun ò lọ síbi ayẹyẹ ọ̀hún. Ó lóun gbéra òun sì lọ síbi ayẹyẹ ọ̀hún. Ó ní níbi ayẹyẹ ọ̀hún òun lòun ti gbàgbé wípé ìyàwó rẹ̀ ó ti kúrò ní ilé tó sì ti kó gbogbo ẹrù rẹ̀ pátápátá. Ó lóun gbìyànjú láti wádìí in tó ṣẹlẹ̀ àti wípé òun pe nọ́mbà ìyàwó òun títí ó ní kò lọ. Ó ti lu fóònù pa, bẹ́ẹ̀ sì ni òun tẹ̀síwájú láti lọ bá àwọn ẹbí rẹ̀ kóun òfin tí ń ṣẹlẹ̀ tó wọn létí wípé ìyàwó rẹ̀ ó ti kó ẹrù kúrò nílé o. Wọ́n ní gbogbo ìgbìyànjú pé kí ìyàwó yìí kó lè padà sílé ó ní pàbó ló já sí o. Ṣe ni ìyàwó fárígá tó lóun ò ṣe mọ́. Ẹ̀yin tèmi abẹ́ẹ̀rí wípé eré yìí ó gbẹnu tán. Ǹjẹ́ ó wá ṣeé ṣe kí ìyàwó kọ́kàn ṣàdédé kẹ́rù kúrò ní ilé ọkọ rẹ̀ láìsí wípé nǹkan kan ṣẹlẹ̀? Olaiya kò jẹ́ ká mọ̀ wí n tó ṣẹlẹ̀ o láàrin òun àti ìyàwó tó fi di wípé ìyàwó kó ẹrù kúrò ní inú ilé. Lẹ́yìn ìgbà tí àtẹ̀jáde yìí tó lọ káàkiri la bẹ̀rẹ̀ sí ní rí àwọn ọ̀rọ̀ oríṣiríṣi wípé ṣe ni Olaiya tó lọ fẹ́ bridesmaid, ẹni tó jẹ́ igbákejì ìyàwó lọ́jọ́ ìyàwó wọn. Wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní Olaiya tó lọ fẹ́ o, tó sì jẹ́ pé ó wà ní inú ilé rẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ yìí ló jẹ́ kí ìyàwó rẹ̀ kó bínú kẹ́rù kúrò nínú ilé pé a ti wá ń gbọ́ tó bá tiẹ̀ wá fẹ́ fẹ́ obìnrin míì ládùúrú gbogbo bí àwọn obìnrin ṣe pọ̀ tó nílé ayé, ò wá rẹ́ lòmíì tó lè fẹ́. Ọ̀rẹ́ ìyàwó rẹ̀ tímọ́tímọ́ ló wá sọ di ìyàwó òjijì. Ẹ̀yin tèmi eléyìí mọ̀ gbẹnu tán. Lọ́wọ́lọ́wọ́ báyìí ìyàwó ti wá jáde o. Ó ti wá sọ in tó ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ rẹ̀. Kó tó di wípé a tẹ̀síwájú, ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ìyàwó Olaiya ti tẹ́lẹ̀, àbí kí la fẹ́ pè torí pé wọn ò fẹ́ra wọn mọ́, ex-wife ẹ̀. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ kó tó di wípé a tẹ̀síwájú. Last 3 months ago, I left my marriage because I'm pain, I'm mistreated. Like I feel like I did not matter. So, and nobody is going to stay in a marital home
that goes with violence. So alhamdulillah for the gift of life, alhamdulillah for everything. All these things they are talking on social media about the divorce letter, everything going up and down. Yeah, for real. Me and my husband were not together anymore for like long time ago, since last year. But what I want to say is, for those of you saying, how can just the wife pack and left when she's not mad? So why don't you think about when someone is enjoying his marriage, that person can never pray for something to happen, for her to left. You keep on enjoying your marriage, staying with your husband, praying to have your own kid, living your happy life. But when marriage there's violence and something really goes on that you don't even know about it, and that person you are staying with, like I'm staying with my ex-husband, I'm expecting a lot because he's more older than me. Like I'm still young, but I don't mind marrying him when he's older than me. Like the age gap is much, and I decided to marry him no matter what, because when you want to marry someone, age does not matter if you really like that person. So everything was going up and down, spreading rumors. I his wife this, his wife that. All I can say is Allah is in control, and I can never come out saying what happened in my own marital life when I was with my ex-husband. That's what I can never do on social media. But what I'm trying to let you know is, it does not even make sense for someone to just say, she just packed and left without nothing, just like that, just for her own enjoyment, or for her own, she just decided to leave just like that. It can't be possible. You guys should just think about it and just see whether it makes sense. But all I can say is, I handle everything to Almighty God, because He's the one in control. And imagine, after all that, after the mistreating, pain and everything, the husband end up marrying your own best friend. So what does that mean? What does that mean? It's because I'm not that kind of person that will just come and be saying my own side of story, going far, 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 just like that. I'm not used to it, because in our own culture, they don't train us like that. We can't just come and be exposing someone. But about what is going on social media, someone said it even dragged me a different reason for me to let, and for his own different reason for him to marry my friend. So it's not a big deal. That's what he decided to do, and that is what he has in mind. So I don't want to be pulling myself in his shoe, because we are no more longer together. So I'm praying for my own good future. I choose my peace and happiness over everything. And thank God I'm living my own soft and better life. So all praise be to Almighty Allah. And I pray in our next time marriage, we marry once again, and we marry right, by the grace of Almighty Allah. So there's nothing. That's what God. Everybody has his own destiny, and and people were saying they heard from him that
since the day he saw her at our wedding, he knows that he will end up marrying her. I was like, imagine you saw someone that you don't know, you have never met that person before, and you were saying she'll end up being your wife. I was like, it is well, it's okay, no problem. Such is life. abẹ́ẹ̀rí ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu ìyàwó Akin Olaiya yìí. Gbogbo ẹ̀ ló ti ṣàlàyé bí Akin Olaiya bó ṣe fẹ́ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́. Ẹ̀yin tèmi, àwọn ọkùnrin ẹ mọ̀ burú gan. Ẹ rí wípé nínú ọ̀rọ̀ tí ìyàwó sọ, arábìnrin yìí tẹ̀síwájú, ó jẹ́ ká mọ̀ wípé gbára tí Akin Olaiya tó fojú kan ọ̀rẹ́ òun ní ọjọ́ ìgbéyàwó, bẹ́ẹ̀ náà ló ti ń sọ wípé arábìnrin náà yóò padà di ìyàwó òun. Ó ní nígbà tí òun gbọ́ ọ̀rọ̀ yìí, ẹnu yọ òun wò wípé irú ọ̀rọ̀ wo ló jáde lẹ́nu ọkọ òun yìí, kí ọkọ òun mọ̀ sọ fún òun wípé ọ̀rẹ́ òun tímọ́tímọ́ yóò padà di ìyàwó òun. Ó ní láìmọ̀ wípé ó ti ń ṣiṣẹ́ ẹ̀tọ́ láti ọjọ́ tí ó ti fojú kan ọmọbìnrin yìí, kó tó wá di wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti fẹ́ arábìnrin náà sí ilé. Ṣé káwọn wá jọ máa gbé pọ̀ ni? Ẹ̀yin tèmi, eléyìí mà ga. Lẹ́yìn ìgbà tí arábìnrin yìí tó jáde tó wá sọ̀rọ̀ lórí ntí actor Akin Olaiya, èyí tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, làbárí Akin Olaiya náà lòun náà bá gbé àtẹ̀jáde rẹ̀ kan jáde, ló bá sọra rẹ̀ di motivational speaker ọ̀sán gan, tó fi lè mú ìyá ire gan ọ̀rọ̀ náà ká lára, tóun náà fi ṣe kíni, tó fi comment sí abẹ́ post náà gẹ́gẹ́ bí nǹkan tí Akin Olaiya èyí tó gbé jáde. Ẹ jẹ́ ká pàdé ní apá kejì, ká wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ ní orí comment section láàrin Tóyìn Abraham àti Akin Olaiya lórí ọ̀rọ̀ tó gbé jáde. Ó mà gbẹnu tán, torí wípé fídíò yìí ó ti ń gùn jù, n sì fẹ́ kó gùn ju bó ṣe yẹ lọ. Ìdí nìyí àti àfin lè tẹ̀síwájú nínú apá kìíní, ṣùgbọ́n nínú apá kejì á gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, àti wípé nínú apá kejì ẹ̀hún láti rí ìyàwó Akin Olaiya níbi fídíò kan yìí tó ti lọ grant interview, tó ti sọ àlàyé àti wípé n tó fà èyí tó fi léjú koko ní ọjọ́ ìgbéyàwó wọn. Gbogbo ẹ̀ pátápátá òun ló ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú fídíò yìí. Ẹ jẹ́ ká pàdé nínú apá kejì, abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.